Media TV akíkanjú ni wá. Ǹjẹ́ ẹ kú dédé àsìkò yìí ń bo ibikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn náà ni wípé a ní dá yín lágara lórí ìkànnì AM Media TV. Bẹ́ẹ̀ bá láǹfààní láti máa wò wá, nǹkan ẹyọ kan náà ni kẹ́ ẹ máa bá wa ṣe. Ẹ máa bá wa share ẹ máa bá wa pín káàkiri. Lórí ọ̀rọ̀ Abdulazeez Ta Lọ́lọ́hun tí ó jẹ́ ajìjàǹgbara fún ẹ̀sìn ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ àpè bá torí pé ẹni tó sọ̀rọ̀ tó òun náà tó fa pọ̀ mọ́ òkun yọ nípa ṣe bí wọ́n ṣe ti Abdulazeez Ta Lọ́lọ́hun bí wọ́n ṣe tì í mọ́lé ní ìlú Ìlọrin. Ẹ mọ̀ pé nínú fídíò wa tó kọjá a sọ̀rọ̀ kan a ní wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wípé wọ́n ní àwọn ò ní kí anybody pé kó má wá sí ìlú Ìlọrin pé kó má ṣe ẹ̀sìn tó wù wọ́n o. Àwọn èèyàn kan náà ta mí lólobó wọ́n ní kí n clarify ọ̀rọ̀ yẹn dáadáa. Wọn ò sọ bẹ́ẹ̀, wọ́n ní oníkálukú ló lè ṣe ẹ̀sìn tó wù ú, ṣùgbọ́n ní àyájọ́ ọjọ́ òní tó jẹ́ ọdún ìṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáńlá ayé, ìyẹn August 20 tó yẹ pé òun ni àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáńlá ayé tí àwọn oníṣẹ̀ṣe ẹ̀ka ti ìlú Ìlọrin tó jẹ́ pé wọ́n ní àwọn fẹ́ wá ṣe ọdún ìṣẹ̀ṣe ní odò Iyemọja nílùú Ìlọrin. Wọ́n wá ní màmá yìí ẹ mọ̀ pé tẹ́yẹ̀ bá fẹ́ ṣe nǹkan níta gbangba ẹ mọ̀ gbà agbófinró gbogbo wa náà lájọ la agbófinró àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé gbogbo wa pátápátá òun lájọ ní agbófinró. So nǹkan táwọn wá ń sọ ni pé wọ́n ní àwọn ò lè guarantee safety. Wọ́n ní ẹ̀tọ́ láti sọ pé èmi náà lè rí ibi tó léwu kí n kó àwọn ọmọ ogun mi pé ọ̀yá ẹ lọ bẹ̀ ẹ wá mọ̀ lọ lè sọ àwọn èèyàn kan bẹ̀ Ọlọ́run níjà mórí ibú ká mú sọ ẹnu ní orígun títí bẹ̀ yẹn. So èyí tó kù ń bẹ̀ òun náà ni títí Omoyele Sowore lẹ́lẹ́yìí tó jẹ́ pé òun náà ti bọ́dẹ̀ síta tó ní pé òun ṣetán láti jà fún Abdulazeez Ta Lọ́lọ́hun wípé wọ́n gbọ́dọ̀ fílẹ̀ o. Wọ́n dẹ̀ ti create hashtag yẹn tí campaign yẹn tó dẹ̀ ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára. Free Tani Olohun now is the hashtag. One of his first posts yesterday. Please, if anyone is in possession of the charge sheet used by the kangaroo court in Ilorin to send him to illegal remand, DM me ASAP. Lọ́dọ̀ tí wọ́n lọ́hùn òun náà ti kọ̀ yẹn. Láìpẹ́ jọjọ́ lẹ́yìn tí wọ́n fi yẹn sọwọ́ ẹ mọ̀ pé ayé ti lu jára wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n post ẹ̀ òun náà òun lẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ yìí. Wọ́n ní Free Tani Olohun now. So ọ̀rọ̀ tí wọ́n kọ tí wọ́n attach mọ́ ìyẹn petition yẹn òun náà ni ọ̀rọ̀ yìí ẹ kà á tẹ̀lé mi. Wọ́n ní I have just obtained a copy of the bogus criminal charge sheet used in falsely and illegally targeting and detaining Abdulazeez Tani Olohun. Wọ́n ní pé àwọn ti rí ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fi pe Abdulazeez Ta Lọ́lọ́hun àwọn ti rí ìwé yẹn náà and it is now completely obvious. Wọ́n ní pé ẹ wo ó hàn gbangba wípé that he was being witch hunted bọ́sì kọ́nù bọ́sì kébù wọn nìyẹn for his outspokenness against some people in the Ilorin, Kwara State. From the charge sheets, the police did not do any investigations. It was all hearsay from a purported petition written by an Ahamo who did not want to permit the freedom of religion and freedom of speech. So, wọ́n ní ó hàn gbangba wípé àwọn tí wọn ò fẹ́ kí ń kálukú pé kó sọ̀rọ̀ títí ẹ̀ pé ẹ̀tọ́ lábẹ́ òfin. Wọ́n ní ó hàn gbangba wípé àwọn tí wọn ò fẹ́ freedom of religion and freedom of speech wípé ká sọ̀rọ̀ bó ṣe wu ni ká ṣẹ̀sìn èyí tó wu ni wípé àwọn tí wọn ò fẹ́ kíru rẹ̀ ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé àwọn gangan ni wọ́n ṣe okùnfà bí wọ́n ṣe mú Abdulazeez Tani Olohun. Wọ́n wá ń pe wọ́n ní the Nigerian police force acted unprofessionally by arresting and persecuting the activists. They must withdraw these charges and release him with immediate effect.
At best, these are civil complaints. Free Tani Olohun now, ó tó get revolution now. Omoyele Sowore, nǹkan táwọn náà tí wọ́n sọ nìyẹn. Wọ́n tún tẹ̀síwájú ní nǹkan bíi 20 hours ago. Wọ́n ní Free Tani Olohun update. It has now emerged that the State Attorney General's office was not aware of his prosecution. His arrest was orchestrated between the CP of Kwara State Police Command and some alphas working with the CP. Shame. Omoyele Sowore, ó ní pé àwọn ti rí i wípé ó dẹ̀ ti hàn gbangba pé ẹni tó jẹ́ adájọ́ àgbà fún ìpínlẹ̀ Kwara wípé wọ́n ní ẹjọ́ Tani Olohun pé kò sí ní orí tébù wọn o. Àwọn náà sọ bẹ́ẹ̀. Omoyele Sowore ló sọ wípé àwọn àáfàá tí wọ́n ń ṣiṣẹ́, ṣé àwọn àáfàá máa ń bọ́ ọlọ́pàá ṣiṣẹ́ ni? Ẹ̀jẹ̀ á béèrè. Omoyele Sowore òun náà ló sọ yẹn. Ó tún wá tẹ̀síwájú. Wọ́n ní Free Tani Olohun just chatted with Femi Falana San a few minutes ago, and he has agreed to file for his bail release on Monday and send a lawyer to visit him in prison to ensure his rights are protected. Revolution now. 17 hours ago, òun náà ló fi yẹn sọwọ́ sórí ẹ̀rọ ayélujára. Eléyìí tó ń jẹ́ kó hàn sí wa pé ajìjàǹgbara ajàfọ́tọ̀ ọmọ ènìyàn àwọn méjèèjì, ìyẹn Omoyele Sowore àti bàbá wa Fẹ́mi Falana, ẹ mọ̀ pé bàbá yẹn ń fẹ́ kán rẹ̀ èèyàn jẹ ní títí wọn. Bóyá wọ́n rẹ́ Tani Olohun jẹ, bóyá wọn ò rẹ́ ẹ jẹ. Wọ́n tẹ̀síwájú, wọ́n tẹkọ̀ létí lọ́la òde yìí. Wọ́n wá sí ìlú Ìlọrin. Bó ṣe ń lọ, àwa náà à ń fọ́lò ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ìlú Nàìjíríà ò ní bàjẹ́, ilé ẹnì kọ̀ọ̀kan wa kò ní dàrú láṣẹ Ìdùmarè. Kí lè rò títí yín? Kí lẹ̀yin rí sí i? Gẹ́gẹ́ bá a ṣe ń kí bàbá wa Fẹ́mi Falana wípé wọ́n kó àfọmọnìyàn ṣe, èmi náà ò lè gbà kán rẹ́ èmi náà jẹ. Ṣùgbọ́n nǹkan ẹ̀sùn tí wọ́n fi kan Tani Olohun ni wípé ó ń ba àwọn èèyàn lórúkọ jẹ́, ó ń fẹnu tàfàlà wọn, wípé ó dẹ̀ tó ń da omi àlàáfíà ìlú rú. Tí Commissioner of Police nípínlẹ̀ Kwara táwọn náà dẹ̀ jẹ́ kó mọ̀ pé nǹkan tí ò jẹ́ káwọn fún wọn ní full security support ni wípé àwọn ò fẹ́ kí omi àlàáfíà Kwara pé kó dàrú. Wọ́n ní àwọn ò lè guarantee safety. Táwọn olóyìnbó bá sọ pé guarantee, nǹkan tó túmọ̀ sí náà ni wípé àwọn ò lè fi ọwọ́ sọ̀yà wípé 100%. Wọ́n lè ní 99% kó má jẹ́ 100%. 100% security òun dẹ̀ ló dà ní gbogbo kíbi tí èèyàn bá wà. Gẹ́gẹ́ bá a dẹ̀ ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ takuntakun. 100% full security òun náà ni wọ́n máa ń fún ni. Kọ́lọ́run ọba mi kó ṣàánú wa. Àní mórí ibú, àní mú oṣù ẹnu, àti ẹ̀ní mórí ibú rárá lágbára Ọlọ́run ọba. Akí Tani Olohun náà ibi tó náà wà, tó bá jẹ́ pé Yorùbá dáadáa ni pọ̀ ní ibi tó wà, ilẹ̀ rí náà ni ibi tó wà yẹn o. Torí pé Ọlọ́run ọba mi tó bá múni pamọ́, ó ní reason tí màá fi múni pamọ́ náà ni. Tẹ́ bá gbọ́ Pastor Ṣínwín, Pastor Solomon, òun náà ó sọ títí ẹ̀, ó ní òun ti come back to his own sense nípa wípé Ọlọ́run ó fẹ́ kán tọ́jú Tani Olohun ni. Wípé torí pé àwọn ajégúnjẹrán bó ti sọ náà nìyẹn o, wípé ń jọ yẹn tó bá yẹ pé wọ́n bá lọ lè gbé e kalẹ̀, pé wọ́n bá lọ lè hà láwọn kí Tani Olohun jáde, pé nǹkan tá à ń wí yìí pọ̀ nǹkan làbá máa wí. Títí ìgbà míì tá a tún jọ fi pàdé, akíkanjú ọmọ lèlè tí ṣe bá kọ́ni. Kí lẹ̀yin rí sí i? Lọ́la ṣé ó tọ́ pé kí bàbá wa Fẹ́mi Falana kán lọ lè gba béèlì àbí òótọ́, àbí kí wọ́n sì fi ilé ẹjọ́ lẹ̀, pé ilé ẹjọ́ tó fún un ní 50 days, lára 50 days báyìí ó dà pé ọjọ́ mẹ́ta ó ti lọ nínú ẹ̀, ó kù 47 days báyìí. Ẹ jẹ́ á máa tẹ̀síwájú. Ẹ bá wa share, ẹ má jẹ́ ó ṣàwà nìkan, ẹ subscribe sórí YouTube channel wa. Òní á dára, ọ̀la á sunwọ̀n, àtọ́jú ayé wa gbogbo. Bye for now.